Alhamdulillahi rabbil alamin. Ọ̀rọ̀ láti gbọ́ ní ẹnu bàbá wa Àgbà Lágége Ìtàná, kọ́lọ́run máa bá wa kẹ́ wọn sí, bá wa ṣe àlékún kí á ti gẹ̀ fún wọn, gbogbo láìfí wọn Ọlọ́run máa bá wa mú ojú kúrò níbẹ̀. A ti gbọ́, wọ́n ti sọ tó sì ti clear fún wa pé bàbá wa Àgbà Bàbá Léèlá ọ̀rẹ́ mi ni. Kódà wọ́n sọ débi pé ikú wọn o nǹkan ṣe àwọn ni. So ẹni tí nǹkan bá sì ṣe òun náà gbọ́dọ̀ ṣe nǹkan, bó tẹ̀ jẹ́ pé nígbà tí ájàlí náà ṣẹlẹ̀ Ọlọ́run kádàrá kó bá wọn ní ilé. A dúpẹ́ fún bàbá Àgbà Lágége, kọ́lọ́run máa bá wa mójú kúrò níbi láìfí wọn. Tọ́ èyí tó kù tí mo rò pé ká sọ̀rọ̀ nípa òun ni pé ọ̀rọ̀ wa ń jà rìnrìn pé Bàbá Lágége gba Bàbá Léèlá sí ibi iṣẹ́ ni, wọ́n sì sanwó oṣù fún wọn. Kódà wọ́n bá débi pé oṣù àwọn kan sọ ta sọ pé kò ń ṣèjà pé ọ̀rọ̀ òye wọn ni. Ọlọ́run ó wọlá fídíò tá à ń ṣe, Ọlọ́run jẹ́ ó kàn wọ́n lára, wọ́n tún lè fi kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ sí nípa ìtàn ààyè tán láwọn ń dìfẹ́ǹdì tí wọ́n sì mọ̀ kankan nípa rẹ̀. Pé ìjóṣù mẹ́fà náà ni Bàbá Lágége àti Bàbá Àgbà ní Léèlá jẹ́ náà lò, rárá kò rí bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ tí Bàbá Lágége sọ, wọ́n jó yé wa pé 1948 láàrin 1947 wọ́n ní bàbá wa Khidiru àti bàbá wa Bàbá Léèlá wọ́n lọ hajj. Ìgbà tí wọ́n darí dé ní 1948 bàbá Sheikh Adam jẹ́ ó yé wa pé àwọn ti dara papọ̀ mọ́ Ansarudeen táwọn jẹ́ ìkan lára àwọn missionary wọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́. So wọ́n jó yé wa nínú ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀. So wọ́n wá jẹ́ kó yé wa pé láti 1946 Bàbá Lágége ní láti ìgbà yẹn ni àwọn ti ní idea pé àwọn fẹ́ dá Ìlẹ̀kẹ̀ lẹ̀. Kódà nítorí idea tó wà lórí àwọn yìí ló ṣe sábàbí tí àwọn fi lọ darapọ̀ mọ́ Ansarudeen pé káwọn gbé plan yẹn lọ fún wọn. Wọ́n sì jó yé wa pé wọ́n gba plan náà ní ààbọ̀ ni, wọ́n náà gba plan náà ní ààbọ̀. So wọ́n ní plan tí wọ́n gbà ní ààbọ̀ náà pé àwọn jọ wà lẹ́nu rẹ̀ kátà tó fi di 1951 pé kódà táwọn tí ń rò pé táwọn bá gbé plan yìí lọ tí wọ́n bá padà gbà àwọn padà fi iṣẹ́ wọn lẹ̀. So alhamdulillah wọ́n nígbà tó di 1952 Ansarudeen gba plan náà wọlé. So àwọn sì jọ rò ó pé tọ̀ bó ni a ṣe gbé kinní yìí kalẹ̀ o. Tọ̀ wọ́n sì jọ yé wa pé àwọn jọ gbàmọ̀pọ̀ láàrin ara wọn lórí báwọn ṣe fẹ́ sọ ní training center, Arabic training center. So tó bí orúkọ tó ń jẹ́ Markaz tí gbogbo wa bá ń gbọ́ Markaz. So ká mọ́ gbọ́ títí àfáà Lásàt Látù tó ní àfọ́mọ̀kọ́mọ̀ kan ti sọ̀rọ̀ Markaz kalẹ̀. Kò sí tó ń jẹ́ Markaz tó ju center lọ, kò ń ṣe Lárúbáwá tó jìnnà rárá. So òun ló bí orúkọ yẹn nígbà náà. So tó sì jẹ́ pé àwọn Ansarudeen jẹ́ kó yé àwọn pé sílábọ̀sì tẹ́ mọ̀ lò kí Bàbá Lágége lọ wá àáfàá tí ó mọ̀ kó àwọn ọmọ kí wọ́n lọ wá. Àmọ́ lágbára Ọlọ́run bá ṣe wá àwọn ọmọ lè kí ó fún yín àyè tẹ́ mọ̀ lò àtowó tá mọ̀ san fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀. Ansarudeen ni ó tèkè apá ibi ibẹ̀ yẹn. So ó jẹ́ ọ̀rọ̀ tí àrígbọ́ lẹ́yìn ẹnu Bàbá Lágége. So ẹ wá jẹ́ n tẹ̀síwájú díẹ̀ sí ká tó lọ sọ́dọ̀ Bàbá Lágége ká tó gbọ́rọ̀ lẹ́nu tí wọ́n gangan. Wọ́n jó yé wa pé Ansarudeen wá bẹ̀rẹ̀ ètò pẹ̀lú àwọn tí wọ́n ń sanwó oṣù fáwọn èèyàn Bàbá Lágége. So nílé sọ pé tabaníká wò pẹ̀lú làákàyè Ìlẹ̀kẹ̀ tí Ìlẹ̀kẹ̀ Bàbá Lágége. So Ansarudeen ni àwọn náà ní idea lágbà pé èèyàn bá gbé business ní bọ̀ Ansarudeen ló ń fọ́ǹdì wọn. So tó sì jẹ́ pé Bàbá Lágége ń gbowó oṣù, Bàbá Àgbà Bàbá Léèlá wọ́n ń gbowó oṣù. Wọ́n tún wá gba mánì kan Senegalese kan wọ́n gbà kún wọn. So ìyẹn ń gba pọ́n 3.5. Bàbá Léèlá gẹ́gẹ́ bí àfáà àgbà tí wọ́n jẹ́ ẹgbẹ́ tó wọ́n ti dé àfáà ọba, wọ́n ti ń ṣe tẹ̀fsíìrì, wọ́n ti ń ṣe gbogbo nǹkan, wọ́n ti lọ hajj, wọ́n ti dé, wọ́n ń fáwọn ní pọ́n 10 èyí tí Bàbá Lágége ń gbà. Àfihàn kalẹ̀ kẹ́yìn náà lè ṣe research ẹjá gbọ́rọ̀ lẹ́nu Bàbá Lágége. Wọ́n kọ́ tó lè ṣe pé àfikà wọn ránṣẹ́ sí ilé ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ kí ẹgbẹ́ bá wọn kọ̀wé sí Department of Education. Ẹni tí Benjamin Makeri ni wọ́n pè é bóra tí jẹ́ Director Department of Education ọkọ̀ mi. Òun ní ká ti kọ́ nípa wọn ránṣẹ́ wọ́n ní ibi ni mo gbé àdáni kí wọ́n láti ìjìnlẹ̀ kí lọ́kọ́ ọ̀nù kọ́míkúlọ̀ mo bá lọ́kọ́ mọ̀. Àjọpọ̀ àyẹ̀wò pẹ̀lú wọn. Kọ́mítì àkọ́kọ́ tá àjọpọ̀ pẹ̀lú Ansarudeen tó ń jẹ́ Ansarudeen Adékúta. Alága kọ́mítì náà òun ni àfáà àbáyé ìmáàmù ọ̀gá ọ̀nà gbogbo wa lámà àná mi ni ọmọ kí omi ní ọ̀rẹ́ mi ní tẹ́lẹ̀ ó ti fọmọ fún mi. Ọmọ tó ti fún mi ni wọ́n pè ní ríwáàtù òun làkọ́jọ́ ọkùnrin ni ọwọ́ àlọ́ náà bẹ̀rẹ̀. Bàbá àyà Adéwàlú mi òun lálága àkọ́kọ́ òun lálága àti àmàlà àkọ́kọ́.
fún marigat. òun ni sáàmà. òun ni sáàmà ló jẹ́ náà. ìgbà ọmọ ẹ̀jẹ̀ náà. làbáyé ìgbé tá a sá kí àkáǹtì ní ọgbà ètò marigat. báwo ni kò ti máa jẹ́ ó kọ̀ wọ́n dá pé o àlọ́ àbọ̀ àtúwà fẹ́ǹtà. nígbà tó yẹ kí ṣé ní fẹ́ǹtà fẹ́ǹtà ìwé ẹ lọ́tà fẹ́ǹtà gáràjì ìdìbò máa bẹ fẹ́ǹtà ìwé kọ̀ọ̀kà yóò ti papọ̀ mọ́ fẹ́ǹtà tí wọ́n máa dá láti fún islamic fẹ́ǹtà ẹ ló mú wa padà tẹ̀ka fẹ́ǹtà ó kọjá àkàlẹ̀ pọ̀ kápẹ́ wá pé kíníkà executive training center dọ̀là táwa náà máa pè é ní arabic training center ó ti jẹ́ kí n jẹ́ arabic training center lónìí wọ́n jẹ́ pé mákìnì tá a ṣe pẹ̀lú àkáǹtì ìdèdè pẹ̀lú àwọn dáadáa pọ̀. ilé àwọn dábàá ló ń bẹ̀ lọ́kọ́ ọ̀nà wọn dábàá ti kọ́ wọn lọ́kọ́ iṣẹ́ wọn láàyè lọ́wọ́ iṣẹ́ ìsinmi tèmi gbà. a wà ilé a sì mú àwọn ọmọ kọ́ a sì máa mọ bá ìṣẹ́ sọ́wọ́ àwọn tíjà iṣẹ́ ìdáwọ́ àwọn. ó ti wá sí ìmọ̀ àtúnrẹ́ níṣẹ́ sí haji abdulrahman ní ìmọ̀ kọ́wá. àyíkáwá ní pé ti dá ìdájọ́ fún gbangba àyíkáwá ní àjẹ́. alákùúta ó ń bẹ lọ́nà ọ̀nà àbáni sí bàtà sí. alákùúta náà lè ní náà ti gbé tẹ́lẹ̀ máa wọlé alákùúta lọ́ba gbà. máa wá ti ṣe gẹ́gẹ́ bí wọ̀kìlì máta. èmi ń bẹ gẹ́gẹ́ bí àlejò máta. àwa pa dáńgà Senegal lọ́dọ̀ àwọn ọmọdé àmójúgbà ọgbà lágbára dáadáa kò sí ìjẹ kò ní mo lóbi lọ́jọ́ kò sí ọ̀dọ̀ àwọn ọmọdé àlọ́dọ̀ ọ̀nà sí mọ́ ọ̀rọ̀ wa. lọ́nà fún òní pọ̀ mẹ́ta àbọ̀ àwọn fún bàbá nílẹ̀ nípa mẹ́wọ̀. wọ́n yẹ kí àwọn ìṣẹ̀lẹ̀ yìí bá wáyé wọn sọ̀rọ̀ pẹ̀lú bàbá tó sí ìlànà bá lọ pẹ̀lú àmì ìgbìmọ̀ ìbá bọ̀ ọlọ́kùnrin nígbà tí ọ̀rọ̀ mẹ́ta ti wáyé ánìbáyé ánìbà bẹ́ẹ̀ àwọn abájúbáyé làwọn fún pàmẹ́ wá wọ́n fi lórí ìṣẹ̀lẹ̀ká ní wọ́n fún pàmẹ́ ta abájúbáyé làwọn fún pàmẹ́ wá wọ́n fi lórí ìṣẹ̀lẹ̀ká ní wọ́n fún pàmẹ́ ta àbọ̀. àwọn abẹ́rẹ́ ìjọ náà ń mọ kíní ìyá bẹ̀rẹ̀ ìdíkó látàkì yẹ̀kù. àmọ́ mo ti design reputation yìí gbọ́dọ̀ ní oṣù mẹ́ta láàrin oṣù mẹ́ta ẹ̀ náà yàrá rẹ̀ ṣáàtì máríkà. àwọn ẹ̀sán àwọn ọmọ kéwù àwọn ọmọ kéwù ká lábàbà àwọn àgbàlagbà káyì. àwọn nọ́mbà àwọn àgbàlagbà ó kọ́ wọ́n wà nílẹ̀. àwọn àgbààgbà kódà àwọn tó ti lára tó ti dà ní lakọ́kọ́ bá abẹ́lẹ̀ àbí òkè bòdè kí wá àgbàlagbà máa kéwù. mọ́sílímù tí wá sí àdájọ́ sí ni wọn alájà gẹ́gẹ́sì àgbàlagbà máa kéwù. àwọn kàtọ́ fẹ́ máa wò wípé báyà ní ajọ́dá máríkà sílẹ̀ ní bẹ́ẹ̀ ajọ́dá ẹ̀